Praise God. Mo rọ gbogbo ẹ̀yin tí ẹ bá ń wò mí. Ẹ jọ̀ọ́ ẹ farabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ tí mọ́mí Yinka Alaseyori tí wọ́n sọ. Ẹ jẹ́ ká gbọ́. Kó tó di pé a gbọ́ fún àǹfààní àwọn tí ò tí ì gbọ́, Alhaja Mewolaka àwọn náà wọ́n ṣàìsọ lórí ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí o. Wọ́n sọ̀rọ̀ lórí ohun tí ó wà ńlẹ̀ tí àwọn èèyàn ń gbé Yinka Alaseyori tí wọ́n ń gbé ṣépè. Mo rí fídíò táwọn kan ṣe fún Madam Yinka Alaseyori. Nígbà tí mo rí àwọn fídíòs yẹn, mo wà force láti wá fídíò tí Madam Yinka Alaseyori ṣe. Mo wà force láti lọ wò. Mo gbọ́ látòdì kéde sálẹ̀. Nǹkan tó wá sí mind mi ni pé kí ni Madam Yinka Alaseyori sọ gan-an tẹ́ fi ní kó mórí wá. Okay, thank you, Alhaja Mewolaka. Now, kó tó wá di pé a wá lọ gbọ́ ohun tí Evangelist Noah àti Alhaja Mewolaka kó tó di pé a lọ gbọ́ ohun tí wọ́n sọ nítorí pé wọ́n jáde tán fún àwọn tí wọ́n ń ṣépè fún Yinka Alaseyori lórí fídíò tó ṣe yìí. Wọ́n jáde tán fún wọn o. Ṣùgbọ́n fún àǹfààní lẹ́yìn tí ẹ ti gbọ́ ohun tí Yinka Alaseyori tó sọ tẹ́lẹ̀, gẹ́gẹ́ bí Evangelist Noah ṣe sọ pé ẹ jẹ́ ká gbọ́ ohun tí ẹ jẹ́ ká gbọ́ fídíò yìí náà. So ní ráńpẹ́ ẹ jẹ́ ká gbọ́ Yinka Alaseyori fídíò náà nìyí, ẹ jẹ́ ká gbọ́ ń sìn tí àwọn èèyàn fi ń jáde fún tí wọ́n ń ṣépè fún. Ká wá gbọ́ ohun tí Evangelist Noah tí wọ́n sọ àti ohun tí Alhaja Mewolaka táwọn náà sọ. Bẹ́ẹ̀ bá ṣe wá rí sí lọ́dọ̀ yín náà lọ́hùn, ẹ já pàdé ní comment section, ẹ bá mi share ẹ̀, yóò dára fún wa. Àná Ọlọ́run ní fi wá sílẹ̀. Ẹ ṣé, ó yá. Those children there, they are your children. They are my children. Àwọn tó dúró tó wojú Ọlọ́run wà lára àwọn tó gbé. Àwọn ọmọ kan, ọmọ mẹ́rin, ọmọ márùn. You can't say that president or the vice president or they are not doing what they have to do. They are working. You can't say they are not working. Even the security personnel, wọ́n lè ti débẹ̀, wọ́n lè ti súnmọ́ tó síbẹ̀ láti rescue àwọn ọmọ yẹn. Kógun bò wọ́n lójú kọ́ máa rí. That is the place of prayer. Yes. Come on, sọ pé torí pé àwọn children ago, even the fathers, àwọn ọkùnrin, àwọn obìnrin, àwọn ọ̀rẹ́ ẹlòmíì, ìyá ẹlòmíì, ọmọdé ẹlòmíì, bàbá ẹlòmíì, ọmọ ẹlòmíì tó gbé. So don't let anybody say, don't let anybody control you. Don't let them use you for anything. Because you don't even know the next person that is coming in. You don't know what will happen. But right now, let's pray for our nation, Nigeria, our country, Nigeria. All we have to do is to pray for our country, Nigeria. Their innocence has been taken away. Ọmọdún méjì, ọmọdún mẹ́ta, ọmọdún mẹ́rin. Obìnrin wà láàrin wọn, wọ́n já gbogbo wọn sí wòwò ni. Ẹni tí ó bá tiẹ̀ ní ẹ̀jẹ̀ lára gan kò lè gbà àkọ́ṣe irú ẹ̀ fọmọ sí. Ẹ jẹ́ àgbàdua. Látòrí president ní ká ti bẹ̀rẹ̀ àdúrà yìí lórí ẹni tó kéré jù. Ọlọ́run fún wọn lọ́gbọ́n àti ìmọ̀ àtòjé. Ọlọ́run ran ilẹ̀ yìí lọ́wọ́. Nàìjíríà ò gbọdọ̀ dojúrú. Àtàná ni ẹnìkan ti share fídíò yìí sí mi. Ẹ jọ̀ọ́ mo rọ gbogbo àtàbáwò fídíò yìí. Ẹ jẹ́ ká share. Àwọn ọmọ Ọlọ́run ẹ sọ pé Jesus is the only way. Ló ń gà wá nìyẹn. Láti àná tí ìkan nínú àwọn ìyá wa kan ti share fídíò yìí sí mi ni mo ti ṣèwádìí, bẹ̀rẹ̀ sí ní search, mo wá rí pé post yẹn ti lọ gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí mo wá rí, ẹlòmíì ò play fídíò yẹn. Picture lásán ló gbé síbẹ̀ tó ń ṣépè fún àǹtí. Ẹlòmíì ó play fídíò yẹn, ibi tó kàn fẹ́ lò pé wọ́n ṣe mistake ló kàn ra gbé síbẹ̀ táwọn yẹn lè criticize, táwọn yẹn lè fi lè sọ̀rọ̀, ẹlòmíì gbé síbẹ̀. Oríṣiríṣi èpè ni mo wá ní comment section. Ẹlòmíì ń gbàdúrà pé kó jábọ́, ẹlòmíì ni ó ti tẹ́ oríṣiríṣi àwọn ọ̀rọ̀ báyẹn. Ṣùgbọ́n fẹ́ ká wálé. Ẹ̀yin olóyè mo fẹ́ kẹ́ farabalẹ̀ gbọ́ ọ̀rọ̀ yìí o, ẹ má kánjú rárá. Wọ́n tó bá dẹ̀ mọ̀ wípé o ò lè gbọ́ délẹ̀ tó fẹ́ comment, má wulẹ̀ comment rárá, mo bẹ̀ ẹ́ ni. Nínú ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ yìí, obìnrin bẹ́ẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú wípé àwọn ọmọ tí wọ́n kó yìí, ọmọ wa ni, ọmọ yín ni, ọmọ tòun náà ni, ọmọ gbogbo wa làwọn ọmọ tí wọ́n kú. From there, wọ́n lọ síbi pé ká má sọ pé àwọn ìjọba wa ò ṣiṣẹ́, wọ́n ń ṣiṣẹ́. Ṣùgbọ́n àwọn security personnel gan wọ́n lè débẹ̀ kí wọ́n fẹ́ rescue àwọn yẹn kó gùn bò wọ́n lójú. Ibi tí obìnrin ti sọ̀rọ̀ ọ̀rọ̀ tó sọ yìí, mo lè sọ pé yes, ó lè ṣẹlẹ̀. Mo ní fídíò kan tí mo send sẹ́ni tó ṣiṣẹ́ fídíò yìí sí mi lánàá. Ẹni yẹn yanu ni. Tí bá gbé fídíò yẹn sójú screen, àwọn Facebook àbí TikTok lè drop ẹ̀. Níbi tí ọmọkùnrin yẹn ti gbé nǹkan yẹn jáde láyà ẹ̀ báyìí, láwọn bandits yẹn ni o. Ó dẹ̀ gbé AK-47 síra ẹ̀, ó dẹ̀ yìn gbà, ó dẹ̀ wọlé. Ṣé ẹ fẹ́ sọ fún mi pé àwọn ènìyàn tí wọ́n ń jí àwọn èèyàn gbé wọn láwọn oògùn èmí tí wọ́n ń ṣe? Ó
ó dẹ̀ láspẹ̀tì yẹn a ní di prayer. Nínú ọ̀rọ̀ ọmọbìnrin yìí wọ́n kọ̀ntínú láti sọ wípé àwọn ẹlòmíì tí wọ́n tọrọ ẹ̀ tó jẹ́ pé ìyá ẹ̀ dúró wojú Ọlọ́run kó tó di pé ó rọ́mọ bí ni ó pẹ̀lú àwọn tó jí gbé agboolé mi wà mẹ́rin ni wọ́n kú mẹ́. Wọ́n dẹ̀ sọ débi pé àtọmọdé àtàgbà wọn náà ni wọ́n kú tí wọ́n já sí wò. Ẹni tí ò bá lẹ́jẹ̀ lára gan kò yẹ kó lè ṣe pé á tara wọn. Gbogbo nǹkan tó dáa tọmọbìnrin yìí sọ àwa ọmọ Nàìjíríà àárí ẹyọ kan láti fèsìlé kó gbìyànjú. Eléyìí tó sọ wípé ìjọba Nàìjíríà náà wọ́n ń ṣiṣẹ́ ìyẹn la rí as mistake pé ó yẹ kó sọ wípé wọn ò ṣiṣẹ́ rárá. Okay, a fẹ́ gbà wípé ó ṣe àṣìṣe ó yẹ kó sọ pé wọn ò ṣiṣẹ́ rárá ní bẹ́ẹ̀ ń ṣe fẹ́. The question náà ni pé ta ni nínú yín tó pé níbi ọ̀rọ̀ sísọ? Ta ni nínú yín ló ní ọgbọ́n tán níbi ọ̀rọ̀ sísọ? Ta ni nínú yín ló ní ìmọ̀ tán níbi ọ̀rọ̀ sísọ? Ta ni nínú yín ló ní làǹkàyè tán níbi ọ̀rọ̀ sísọ? Ẹlòmíín wà nínú yín tó comment tó ṣépè kó lè inú ilé ẹ̀ marriage ẹ̀ orítò. Ẹlòmíín wà nínú yín tó sọ̀rọ̀ yìí company ẹ̀ orítò. Ẹlòmíín gan kò ní company wọ́n fa nǹkan lé lọ́wọ́ ni kò rí yanjú. And you all come out to condemn and to curse this lady for just only single mistake for saying that wọ́n ń ṣiṣẹ́ o. And you want her to say wọ́n ń ṣiṣẹ́ rárá. Please, ṣe ní tá a bá ṣe mistake a lè correct ara wa with love. Pẹ̀lú àwọn nǹkan tọmọbìnrin yìí ń sọ kò sí ẹni tí nǹkan yóò dùn. Pẹ̀lú àwọn nǹkan tó dẹ̀ ń sọ lẹ́nu a rí wípé ó gbìyànjú tiẹ̀. Most ẹ̀yin tẹ̀lé sọ wípé wọ́n sọ pé wọ́n iṣẹ́ ẹ kó ṣe àárín yín kẹ́ ẹ ṣe fídíò personally láti sọ nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú ìpè kò dáa. Ṣé tó bá dọjọ́ mi nsìn tóun tẹ̀sùn gbìyànjú tó bọ́ta tó sọ̀rọ̀ yìí tí ó jẹ́ pé okay ẹ sọ pé ó ṣe mistake ẹ lè correct ẹ ṣé tó bá dijọ́ mi ṣóbìnrin yìí máa jáde padà sọ̀rọ̀ ṣé wọn ò ní dákẹ́? Ọlọ́run á ràn wá lọ́wọ́. Èwo ló fi parọ́? Ṣé a nílò àdúrà ni? Tí a bá ti gbẹ́kẹ̀lé ìbọn bọ́ǹbù àti security ṣé a nílò àdúrà wípé kí Ọlọ́run ti àwọn tí a rán lọ láti lọ gba àwọn ọmọ àti tíṣà yẹn sílẹ̀ kí wọ́n lọ láyọ̀ kí wọ́n bọ̀ láyọ̀ ni? Ó ní ọwọ́ ìjọba ò ká ó ní wọ́n ń gbìyànjú ṣé rọ́ ló pa ni? Ṣé ọwọ́ àwọn tá a pè níjọba ṣọwọ́ wọn ká ni? Ó ní àwọn sójà tí wọ́n fẹ́ lọ náà ó ní bàbá èèyàn kan ọmọ èèyàn kan ni wọ́n. Ó ní ká fi àdúrà ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ṣe àṣeyọrí. Ṣé à ń gbàdúrà k'Ọlọ́run fi kan gbà kan lọ́wọ́ wa ni? Torí ẹni kan lọ gbọ́ ọmọ àti tíjà sílẹ̀. Ṣé àwọn tí ó jẹ́ sójàs náà tí wọ́n níyàwó àbí sálárì kọ́ ni sójà ń gbà? Àbí wọ́n ṣe ọmọ Nàìjíríà mọ́? Ṣé ọmọ tiwọn àti ìyàwó tiwọn náà ní kán lọ ṣe iṣẹ́ kán lọ kán má dé kán kú sọ̀hún ni? A mọ̀ pé ara ń tẹ everybody, a mọ̀ pé inú everybody ò dùn, ṣùgbọ́n ẹ ṣe sùúrù, ẹ má jà kanra mọ́ra wa, ẹ má tún jẹ́ ká máa ṣẹra wa, ara wa là ń dojúkọ. The same thing. Kíní yìí báyìí ó ti sọ wá di ẹlẹ́yàmẹ̀yà. Instead tá a fi máa pa inú pọ̀, tá a fi máa kọjú ìjọba, ó ti di ẹlẹ́yàmẹ̀yà. Àwọn kan ní àwọn Haúsá ló ń kógun ja Yorùbá. Ṣé ẹ mọ bí wọ́n ṣe ń pa Haúsá ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ in thousands? Ṣé kò sí unknown gunmen ní Igbo land ni? Ṣé kò sí ajínigbé ní ilẹ̀ Yorùbá ni? Ṣé a mọ̀ wípé imported machinery tí wọ́n kó wọlé tán kó ìbọn àti àdá lé lórí àwọn èèyàn burúkú tán kó wọlé ṣé a mọ̀ pé àwọn náà ń kógun jà wá ni? Nígbà tí Buhari máa ṣe ó mú wọn láwọn tó yẹ kán dájọ́ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ẹ kó wọn wọnú military. Àwọn ọmọ Haúsá tó jẹ́ wípé ànùmádàrò ló pọ̀ jù nínú wọn, àlùmáńjìrì lóríṣiríṣi, àwọn ọmọkún nígboro ìyá ògbọ́n nínú ilé. Wọ́n rí bí àwọn bandit ṣe ń náwó bí ẹlẹ́dà, bí àwọn Boko Haram ṣe ń náwó bí ẹlẹ́dà. Nígbà tẹ́ ẹ máa mú wọn ẹlẹ́pàdọ̀ wọn ẹ gbà wọ́n sínú military. Ọ̀nà wo ni àwọn ọmọ tí ò lẹ́ni tó máa fún wọn lóúnjẹ náà wá ṣe ní lọ darapọ̀ mọ́ wọn kan òpó okay this thing is lucrative. Ní ilẹ̀ Igbo gbogbo àwọn tó ń gbé àwọn expatriate àwọn gbogbo àwọn tó ń ṣe tó ń wa epo tó ń ṣe ṣé àwọn ọmọ Igbo náà ò darapọ̀ mọ́? Ní ilẹ̀ Yorùbá ta ló sọ fún yín pé tán bá rí àwọn pípù yìí mú àní rí Yorùbá láàrin wọn? Nínú gbogbo ẹ̀yà ni àwọn oníbọ̀dé yìí wà. Ẹ má jà kọjú ìjà síra wa, ẹ jẹ́ apanupọ̀ ká kọjú ìjà síjọba pé kí wọ́n dá wa lóhùn. Ẹ sọ wípé
mọ ọlá nǹkan tá à ń jẹ, ọlá nǹkan tá à ń jẹ ni wípé Yorùbá ló wà lórí oyè. Ká ní pé kì í ṣe Yorùbá ló wà lórí oyè níṣẹ́ èrò pọ́n máa dá wa lóhùn ni. Ẹ mọ iye àwọn tó ń kú ní Kogi, ní Benue, ní northern side. Ẹ mọ iye àwọn tí wọ́n pa, tí wọ́n lọ set tí wọn ablaze ní side north. Torí pé ó kàn wá ni láṣẹ mọ́. Tó bá jẹ́ ìjọba míì tí ì ṣe ìjọba Yorùbá ló wà lórí iṣẹ́ ẹ̀rọ pọ́n máa dá wa lóhùn ni. Ohun tí mo fẹ́ ká máa wò ni pé nígbà tí Tinubu ò bá sí ńbẹ̀ mọ́, ta ló máa gbà wá? Ẹ wá ń sọ àwọn olóṣèlú tún tọwọ́ bọ brain wa. Ẹ fẹ́ máa blame Tinubu, Mákindé. Àwọn kan ní lè ádùn owó tí àwọn governors ń gbà. Ṣé kò yẹ kán ní security? Ṣé kò yẹ kán ní police post? Ṣé Mákindé nìkan ni governor tó wà ní Nàìjíríà? Ṣé governor ti Kano ṣé kò gbà the same owó? Ṣé governor ti Zamfara kò gbà the same owó? Ṣé governor ti East ò gbà the same owó? Ṣé governor ti ìlú mi ò gbà the same owó? Ẹ má jẹ́ ká wà selective in their judgment. Ẹ má jẹ́ kí àwọn olóṣèlú tọwọ́ bọ brain wa. Ẹ má jẹ́ kó mú wa kọjú ìjọ síra wọn. Gbogbo àwọn olóṣèlú wa láti president dé local government chairman títí dé governor ló useless. Àwọn la fi joyè àwòdì tí ò lè gbádìyẹ. Àwọn gbogbo wọn ni ká jẹ́ ká hold responsible. Ẹ má jẹ́ bára wa jà. Ẹ má jẹ́ kó kọjú Haúsá sí Ìgbò. Ẹ má jẹ́ kó kọjú Yorùbá sí Haúsá. Ẹ má jẹ́ kó kọjú Haúsá sí Yorùbá. This is divide and rule. Tó bá divide wa tẹ́nu wọn ò bá ṣe kan, wọ́n á máa ráyè penetrate. Nínú àárín wa àwọn kan wà tó máa fún lówó láti máa twist brain wa. Collective responsibilities ni àti president aṣíwájú. Kí ló ń wò nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ ní north? Kí ló ń wò nígbà tí wàhálà ń ṣẹlẹ̀ l'Abuja? Kí ló ń wò nígbà tó ń ṣẹlẹ̀ ní Kogi, ní Benue? Àwọn tí wọ́n dáná sun tí fídíò mú lọ ìlú wọn, tá a wo fídíò wọn, àwọn mélòó náà rí arrest? Kì í ṣe nípa Ọ̀yọ́ nìkan, is about Nigeria. Is the president of Nigeria, not president of Oyo State, not president of Yoruba. If you want to hold your governor responsible, everybody, all states should hold their governors responsible. Not because somebody is a PDP governor. That is what I'm talking about. Not because Makinde is a PDP governor. Kí àwọn APC, kí wọ́n máa wá twist brain wa. Àwọn APC states ńkọ́, ṣé security wà ńbẹ̀ ni? Ekiti state tí wọ́n pa news ajínigbé mọ́lẹ̀, ṣé kìí ṣe APC state ni? Ṣé òun náà gba security vote ni? Ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe. Ẹ má jà bára wa jẹ́, ẹ má jà búra wa, ẹ má jà ṣépè fúnra wa. Àṣìlú wa, olórí láṣì ní. Ìgbà tí ọmọ kan sọ wípé is a terrible president, everybody were bashing her. Is it not now? Right from Buhari kú tán, ó bẹ̀rẹ̀ sí ní apologize. Lẹ́yìn ìgbà tó ti bà nǹkan jẹ́, lẹ́yìn ìgbà tó ti bà Nàìjíríà jẹ́, ṣé Tinubu náà kú tán máa apologize ni? There shouldn't be any selective judgment or bias kini. Let's hold them responsible. We put them there for a reason. They should be held responsible. Kí ló ń wò tí nǹkan fi bàjẹ́ báyìí, tí nǹkan fi escalate báyìí? That is what we are talking about. Like Madam Yinka Alaseyori said, we need prayers. Láti kojú ogun wọn àti ogun àwọn olóṣèlú tí wọ́n nífẹ̀ẹ́ wa. Please, let us calm down. Let's not fight ourselves. Ẹ má jẹ́ kó lò wá against ara wa. That is my submission this morning. Ọlọ́run á wà pẹ̀lú wa. Ọlọ́run á ṣàánú wa. Thank you very much.